Ànábì wa Muhammad Ànábì ní ubulu wa tó ní minali hima ká fẹ́ràn ilẹ̀ Yorùbá yìí nínú ìgbọ́nàgbọ́ ni a máa kà sí ìwọ ọmọ Yorùbá tó jẹ́ àfáà nínú àpẹẹrẹ ìmánì ni kò tí jù ti dé tẹ̀lé Yorùbá báwo ṣe máa bú bàbá rẹ sojú rẹ tí wàá máa pàtẹ́wọ́ Ànábì wa Muhammad ó níwọ̀n lè máa bú bàbá èèyàn sojú èèyàn kéèyàn ò jókòó jẹ́ Ànábì ní ká dìde ká ràn jọba lọ́wọ́ ká ràn ìlú wa lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ó kú nílùú Mẹ́kà lọ Mẹ́dínà síbẹ̀síbẹ̀ náà kò gbàgbé Mẹ́kà ẹ̀yin ọmọ Yorùbá Islam ẹ dìde ńlẹ̀ ẹ dìde ẹjẹ́ àjọmọ̀ ṣọ̀kan ńlẹ̀ Yorùbá ó kó àwọn ọmọ ó kó àwọn ẹbí rẹ̀ bẹ́ẹ̀ni kó lábẹ́ Fíráúnù bẹ́ẹ̀ni náà ó lè kún wọn délẹ̀ lérí bẹ́ẹ̀ni Ànábì sallam òun náà ṣe bẹ́ẹ̀ ó kó àwọn tí ó ti dé àwọn ọlọ́ọ̀bá tẹ̀ sálá bí ẹ̀yin oníṣẹ́ fún dáadáa bí àwọn ẹ̀ bá kọ̀ lánàá tí wọ́n bá dìde kò sọ́kọ́ báwo la ṣe máa sọ wọ́n lùwẹ̀ Ànábì wa Muhammad Ànábì ní biladi kakọ dimu ala kulli baibati ìlú rẹ̀ mọ̀ tí síwájú tó kọ́ ni pé kẹ́kẹ́ fi lélẹ̀ ọmọ Yorùbá ni mi Yorùbá nation.
Aja fún ibà kan rẹ̀. Ẹ dúró. Ẹ lè pa tàbá ti dúró báyìí ẹ lè pa. No more Nigeria! No more election! Ẹ kúrò lọ fún tẹ̀. Buhari ti fọwọ́ jẹ, ojújú àpàdà lẹ́yìn rẹ̀, omi ló máa gbé lọ. Ọjà Bódìjà ló kọ̀ lánàá. Ẹ bá ẹ̀ka ní bọ̀dì dúró lọ́nà, Bódìjà ní ká tún lọ.